ìlú tí a wà yìí nílùú wa Nàìjíríà yìí Ayakumullah. Ọlọ́run bá wa mójútó Àmín. ntí ń ṣe wá pọ̀ àmọ́ èyí tá à ń rán lọ́wọ́ yìí nù ntí ń ṣe wá ni lódìdí kalòun náà Ayakumullah. ọ̀rọ̀ wa pọ̀ púpọ̀ débi wípé ọ̀rọ̀ ọ̀ganu ó ti di ọ̀rọ̀ tí àwọn kọ́dà àwọn fíìmù ọ̀padà sí wọ́n fi ṣe fíìmù àwọn kọ̀mẹ́díà ti ń lò àwa àfáà ni wọ́n sì ń fi ń ṣe kọ́mẹ́dì. Ayakumullah. àwọn fíìmù ọ̀padà sí wọ́n pe ọ̀ganu sí ẹ gbọ́ táìtù fíìmù rẹ̀ àwa àfáà ni wọ́n fi ṣe fíìmù. àwọn ọmọ kéékèèké àdúgbò tí ń ṣe é kí wọ́n máa fi ṣẹ̀fẹ̀ pé èyí ṣe tó ọ̀ganu sí gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń lo sígà yìí àwa àfáà la ní. olórin náà lò ó dẹ̀ lómi ní kọ́rọ̀sì ẹ̀ lẹ̀. wọ́n ti ní kọ́rọ̀sì ẹ̀ lẹ̀ a ti rí àwọn olórin tí lò nísìn bí irú Sàásù ó ti ní kọ́rọ̀sì tiẹ̀. òun náà ti ní ńlẹ̀ fún òun lò. Ayakumullah. àwa àfáà ni àwọn oníṣẹ̀ṣe ti lò ó. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n ti fi bú wa àwa àfáà ni. Mashallah. naam mo ti wá sọ díẹ̀ nínú wíjẹ́hàtù nazar Ayakumullah. ó ti bá ń fíw ti wá lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ni. a ti sọ mo ti sọ wípé àwọn kan ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé báwọn èèyàn bá ń wo ìta ọ̀rọ̀ àwọn ọmọ wọnú ilé ọ̀rọ̀ inú ọ̀rọ̀ lèmi ń wò gbogbo ibi tó ń kálukú lọ ni lè pé kèé sọ̀nà ọ̀nà ní gbogbo àtúníwá àtẹlẹ́yìn ó ti bá wọn kullun ala tariq kullun ala thawab. kálukú ló máa ń tí ń wí sí yé sí. kó wá ní tí ń wíye gbogbo kó wá ló sì wà lójú ọ̀nà. Ayakumullah. àmọ́ a wà pè wá a pè àwọn àfa wa a pè àwọn ọmọ kéwú a pè mùsùlùmí wípé ẹ fojú sùnùkùn o ni wọ́n fi ń pe kinní kan ní ọ̀rọ̀ sùnùkùn a fi ojú sùnùkùn wo a ti sọ díẹ̀ ńbẹ̀ nípa sábàbí kí ló fà níjọ́ òní níjẹta mo sọ wípé ànábì ti sọ pé yóò padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹlòmíì ò wá understand a tún wá mú mi wá lónìí a dá ọ padà sí almasdaru al-awwal masdaru tasri' ó ti yé báwọn sọ́ọ̀sì ṣẹ̀ríà a dá ọ padà síbẹ̀ ó ti yé naam òun náà ni wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣépè àkọ́kọ́ náà ni wípé ẹni tó sọ wípé olórin tó ní wọ́n ganu yìí tó ní àwọn àfáà ganu àwọn àfáà sì wá ganu sọ́dọ̀ wọ́n rí ilé bàbá àwọn ọ̀lọ́ wọ́n rí ilé kíní wọn ọ̀lọ́ wọ́n sì wá ganu sí yàyí ọ̀dọ̀ wọn náà ganu sí yàyí tí àkọ́kọ́ tí èmi kọ́kọ́ rí bẹ̀ ni wípé kéèdèpè kéèkan èpè gbogbo èpè tí kò wá sẹ́ kò sí èpè kan tí ó sẹ́ máa la àwọn tán fà lùkùránì ṣe pèlè ńkọ́ kò lè sẹ́ irọ́ ni orí àwọn àfà lùkùránì alẹ́ yóò tún máa lówó sí ẹ̀ sì ń tan kó ń tan rẹ̀ gbogbo èpè táwọn àfà ṣẹ́ lè ò lé mú kò lè mú rárá bó ṣe wù ọmọ èpè wo ni ó mú lọ́nà wo lè pè fi lé mú kí ni ìwà èpè tó wù ó láwọn àfà ganu sọ́dọ̀ ṣé wọn ganu sọ́dọ̀ ẹ̀ wọ́n wá ní kó ṣe sọ́rí kò pè wọ́n nù tó bá jó òun ló pè wọ́n kò ní pé wọ́n ganu sọ́dọ̀ ọ ò lè pèèyàn wá kó pe àlejò wá kó wá jòkó tì ọ́ kó ọmọ welcome ẹ̀ ẹni ó pè ẹni àwọn tó jẹ́ tiẹ̀ tó pè wá wípé àwọn kú àbí kò pé ọmọ wípé fíldì kan náà làwọn jọ wà inú ẹ̀ làwọn olórin irú èyí kan tó wá tó welcome Wizkid tó welcome ẹ̀ dáadáa ó ti wá kọ́dà bí ó pè èyí ò ti mọ̀ wípé ó pè òun kò pè òun fíìdì kan náà làwọn jọ wà ntọ́ bá ara àwọn ọba àwọn mélòó ni nǹkan tó ṣe àfà tí wọ́n tá àfà mi lè jókòó bẹ́ẹ̀ tó jókòó bẹ́ẹ̀. Mashallah. ọ̀kanu. Ayakumullah. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé èpè ò lè ràn ẹ má ṣe pèlè mọ́ bẹ́ẹ̀ sì lẹ́gbẹ̀ẹ́ ẹ máa ṣe pèlè kàkà bẹ́ẹ̀ ó lè tún máa di àdúrà fún torí wípé ẹni tó ní àwa àfà ganu síbẹ̀ ẹni hùn oore ló ṣe fún wa òjíṣẹ́ kan ni tọ́lọ̀ ọ̀nà sí wa. Allahu Akbar. ó sì lẹ́rìí inú alukur'an. Ayakumullah. ń tọ́ ṣẹlẹ̀ sí wa yìí lẹ́rìí. inú alukur'an. inú alukur'an ìjẹ́ wọn mẹ́rin ẹ̀. ẹ tí sọ fún wa bá.
èmi ráyà fún bí gbogbo àfa abáláwọn ọmọ sábàbí ń tọ́sẹlẹ̀ yìí tá a sì rí gẹ́gẹ́ bí wípé ọ̀kan nù òjíṣẹ́ tọ́lọ́run fẹ́ rán sí wa nù rìn kò sí bí ọlọ́run ò ti lè gbé òjíṣẹ́ dìde kò dìgbà téèyàn bá ẹsẹ̀ kéwú tó bá dàáfà tó lọlé kéwú tó dàáfà kó tó dòjíṣẹ́ èèyàn lè lọlé kéwú kọjá de tàwòjí kọ́ má jójíṣẹ́ ọlọ́run èèyàn sì lè má ké nǹkan kan tí ó sì jójíṣẹ́ ó lè pè lákọrin ó lè jójíṣẹ́ ó lè pè lọ́mùtí ó lè jójíṣẹ́ ó lè pè ọba tí gba inú wèrè sọ̀rọ̀ wèrè láti mọ́ wèrè ọlọ́run ó sì rán sí ọ ọ̀mùtí ọlọ́run á rán sí yàn ọlọ́run á sì rán kèfèrí sí mùsùlùmí kò síbi Allahu ya'lamu ayísù yaj'alu rizalatahu ibi ọba wọ ọlọ́run ní tí mú rizala wá kọ́dà ó lè fi mẹ́sẹ̀jì rán ẹnìkan sí ọ tí kìí sẹ́ni rẹ̀ yóò sì fi mẹ́sẹ̀jì rán sí ẹni rẹ̀ kò pé kó ń tọ̀ wọ́n dẹni rẹ̀ o àwọn mẹ́sẹ̀jì wọn ẹni rẹ̀ ọ̀sà gba mẹ́sẹ̀jì lọ́wọ́ ẹ̀ pé òun lọ́lọ́run rán sí mi òjíṣẹ́ kan ni ẹni tọ́lá ganu sí tọ́lọ́run rán sí wa inú àṣírátù sáà káwọn àfáà padà sínú alukur'an ẹ padà sí suratu namli aya 82 81 àbí 82 suratu namli a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim yẹlọ ṣe usasili wa idha waqa al-qawlu alayhim dawafa wa idha waqa al-qawlu alayhim akhrajna lahum dabbatan min al-ardi anlihum anna an-nasa قد كانوا بآياتنا لا يوقنون. Aya nù ni Qasim ẹ gbogbo ẹ̀yin àfáà gbogbo àfáà tí ń ṣe pé ẹ fẹ́ pẹ́lẹ̀ ẹ já lọ bí àyà yìí ọlọ́run ló rán sí wa ẹ ṣàdúrà fún ẹ ló ṣeun ẹ ń bọ́ àfáà ẹ ló ṣeun tó jíṣẹ́ fún wa èmi ń kí ọ wọ́n tọ́ láwọn àfáà ganú lẹ̀ wọ́n máa kí ọ kó o ṣeun tó jíṣẹ́ tọ́lọ́run rán ọ sí wa fún wa. Àmá yà yí mọ́ ni. Ibo la sọ àyà yìí sí? Kùránì wa náà sì ni o. Àwa ń ṣe pé ha yóò wálẹ̀ ha yóò ṣubú lọ́dún yìí nǹkan sí ọ. Ọlọ́run wọlé apá Kùránì. Kùránì tọ́lọ́run ti sọ àyà fún ọ tọ́ ọmọ tí ń bẹnu àyà tó ọ̀ka ọ̀tọ́ orí tí ń bẹnu rẹ̀. Ọ wá fi rán èèyàn sí ọ ti sọ fún ọ pé tọ́ bá yá. Ìdá wàkọ́ àlèkọ́ọ̀lù àléhìn. Ọlọ́run ní èmi ọlọ́run. Ìjọ tí ọ̀rọ̀ ìmí ọlọ́run tí ń sọ fún yín wípé ń bọ̀ wá bẹ́yìn àfáà bá kú lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ẹ̀sẹ̀ tèmi má ń bọ̀ wá ń yọ sí wàkọ́ àlìkọ́ọ̀lù àléhìn bẹ́ẹ̀ bá lẹ́ nájà tèmi ọlọ́run má ń bọ̀ wá wàkọ́ àlìkọ́ọ̀lù àléhìn bẹ́ẹ̀ bá lẹ́ jòkó mọ́sálásí má ń bọ̀ wá wàkọ́ àlìkọ́ọ̀lù àléhìn bẹ́ẹ̀ bá lẹ́ ṣe wáàsí tèmi ọlọ́run má wáàsí tí àwa àfáà ń ṣe tọ́já sí pé ẹni ó ṣe wáàsí gan ọ̀rá àǹfààní nínú tọ́sọ bèlè tẹ́ni tó fẹ́ sọ fún tó ọ̀rá àǹfààní mẹ́ tá a wá sọ wáàsí dìdàkudà tí wáàsí wá di rádaràda tí gbogbo méjìlá wá bàjẹ́ ń bọ̀ tí gbogbo méjìlá wá bàjẹ́ kí èèyàn débi wáàsí kọ́ máa sọ̀rọ̀ wéèrò kó débi wáàsí ọ máa sọ̀rọ̀ ojú mùsù kó débi wáàsí ọ máa sọ̀rọ̀ àṣejẹ́ kó débi wáàsí ọ máa sọ̀rọ̀ wípé àfi kí èèyàn lọ lè wọbì kan kó tó rí ayé tó bá ráyé tán lọ ẹsẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ó débi wáàsí ọ dọ̀rọ̀ wípé bọ́ ọba jẹ èèyàn ò ní jẹ èèyàn ó débi wáàsí pé bọ́ ọba kẹ́yìn sọ́lọ́run ò ní ráyé àfi tó bá ráyé tán kó tó wá padà ọ kẹ́yìn sọ́lọ́run ni gbogbo dàkúdà tí gbogbo àfáà dà ń sámà níyì Ọlọ́run ní tó bá ti yá tẹ́ bá ti wá dàdàkúdà bẹ́ẹ̀ làwọn dábàtà òmìnàlè àrídè Ọlọ́run lébi Ọlọ́run ìwà yọ dábà kan lérílẹ̀ dábà àwọn èèyàn tá ń bẹ láyé dàwà bú Ọlọ́run ni wá inú dábà Ọlọ́run làwa náà àwọn èèyàn wọ́n á retí wípé ìjọ tí gbẹ̀yìn ayé bá dé wọ́n ní Ọlọ́run ní dábà ó jáde wọ́n á retí kí kòkó ó jáde ńlẹ̀ẹ́lẹ̀ wọ́n retí kí kìnìún ó jáde ńlẹ̀ẹ́lẹ̀ wọ́n retí kí ìgalà ó jáde ńlẹ̀ẹ́lẹ̀ àbí wọ́n retí kọ́ni ó jáde kọ́ wá bá wọn sọ̀rọ̀ torí wọ́n retí pọ́lọ̀ ní
tó bá ti dìgbẹ̀yìn ayé dábà kan jáde tí ó bá wa sọ̀rọ̀ ẹ wá ń retí dábà ṣé bí àwọn èèyàn ṣe bí nínú dábà ọlọ́run làwa náà la máa wípé gbogbo àwọn èèyàn dábà ọlọ́run ni dábà kan nínú dábà ọlọ́run tó lóun ọ̀ràn sí wa ń gbẹ̀yìn ayé òun lọ́rọ̀ ni. tukallimuhum annanasa kanu bi ayatina la yu'minu akarajina lahum dabatan minal aridi ìwà yọ dábà kan ìyọ jáde sí lára ayé tí gbogbo yín jẹ́ dábà ẹnikẹ́ni kan jáde tí ò kéwú ilẹ̀ nìkan jáde bóyá kìí sin rọrùn ilẹ̀ nìkan jáde kò rìn lẹ́yìn àfa ìgbà ẹ̀yìn àfa ti wá dìdàkudà táyé bàjẹ́ mọ́ yín lọ́wọ́ tẹ̀ ń wá owó tẹ̀ wá ọlọ́run mọ́ tẹ̀ ń wá ọlá ayé tẹ̀ wá ọlọ́run mọ́ táàfà adẹni tí ń mu ọtí táàfà adẹni tí ń jẹ èèyàn táàfà adẹni tí ń lòlòkulò táàfà adẹni tí ń lu jìbìtì táàfà adẹni tí ń bà ná owó níta ọgbọ́ táàfà náà adẹni tí ń gbé pásù owó tí ọgbà Kùránì lọ́wọ́ ma tí ń gbé pọ́ọ̀sì owó rìn ìwọ̀n fílíǹgì ẹ̀ báyìí sólórin ń fílíǹgì ẹ̀ báyìí sólórin táàfà adẹni tó yẹ pé tí ó bá ṣe nǹkan rẹ̀ àfikọ́ wá eléré tí ó pè tí ó bà ná owó tó rí ní Al-Kùránì fún táàbà dẹni tí ń bá àwọn ẹni ayé jẹ táàbà dẹni tí ń wọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí ń wọ ẹgbẹ́ òkùnkùn tí ń wọ ẹgbẹ́ tí ọ̀dà ẹgbẹ́ múlẹ̀ tí kì í bá jẹ́ pé ọlọ́run bá sírí kó wa ọlọ́run bá ní káwọn màláíkà ọmọ mú rẹ́kọ̀dù wa láti alkiyama kún ọ̀sọ̀kalẹ̀ rẹ́kọ̀dù kó wa ẹ máa ju wájú lé rẹ̀ káwọn èèyàn máa rí kó máa wò ọ̀pọ̀ ẹlòmíì lẹ́ bẹ́ lérí nínú àwọn tẹ́ ń pè láfa tọba ti wá di pé ẹ wá gbà tẹ́ kú nínú ilé ọlọ́run tẹ́ ń wọnú ilé ayé lọ ẹ̀ ń wá àwọn olówó lọ ẹ̀ ń wá àwọn ọlọ́lá lọ ẹ̀ ń kanlẹ̀kùn máwọn olówó lérí ẹ̀ ń kanlẹ̀kùn máwọn ọlọ́lá lórí èyí tí wọ́n pè yàtọ̀ èyí tí wọ́n pè yín bí òde ibẹ̀ lẹ́ ń lọ lè jòkó sí ọlọ́run wá ní wàhánà dábà kan yọ máa wá bá yín sọ̀rọ̀ yọ máa sọ wípé ẹ̀rí ananasa àwọn àfáà kánú bí ayatina la yuminu yukinu Al-Kùránì ọ̀dá wọn lójúmọ́ ìyá wọn wá ń ganú sí ọlọ́run wọn ọ̀dá wọn lójúmọ́ ibi iná ń ganú sí ìmọ̀tánmọ̀ ọ̀dá wọn lójúmọ́ ibi wọn ń ganú sí tẹ̀sùbọ́ ọ̀dá wọn lójúmọ́ ọ̀dọ́ wáyà yìí wọ́n ń ganú sí àfikún dé yàyín kó tó jẹ àfikún dé yàyín kó tó mi bí wọ́n jòkó sí rè fún wọn dé yàyín wọn gbádùn gbogbo wọn wà ganu kalẹ̀ yàyín táwa náà sì ní ń dábẹ́ fowó ṣe ẹnu gbólóhùn ní lásán ẹ fi àyà yìí tú gbólóhùn ní wípé ọlọ́run fi bá wa wí ni ká lè padà sọ́fíìsì òun ni ẹ má ṣe pè má ẹ má ṣe pè má jáde ohun tí ọkàn lẹ́nu gbẹgbẹ èpè kílẹ̀ ń sẹ́nìsì kí lè pè náà bí èyí kí lè pè náà bí èyí ó kéé bí nǹkan bá tiẹ̀ wá ṣe ọlọ́run ti ẹni jẹ́ nǹkan kan ṣe bí nǹkan bá tiẹ̀ wá ṣe ṣe inú yóò wá dùn wípé káì ẹni tó lára fà ń ganú lẹ̀ ẹ̀rí tá a pa èyí ò ti wá di wípé ìsìlámù ti wá ganu gíga ìsìlámù dà ń bẹ̀ ọ̀gbọ́ gíga ìsìlámù dà ń bi wípé ẹ̀yà àfáà ní ha nǹkan ó ṣe wọ́n wọ́n lábúrá nǹkan ó ṣe nǹkan wá ṣe ẹ̀dùn ìsìlámù ti wá ga èyí wọn kọ́ ló mú ìsìlámù ga àwa ni ká chẹ́ẹ̀kì ara wa ká ṣe kíní kan balance àbí kílẹ̀ mọ́ pé check and balance ẹjẹ́ á ṣe check and balance ayé yìí ti sọ fún wa wípé wá dìgbẹ̀yà ayé òun ọ̀ràn yẹn sí wa tí ó sọ fún wa pàǹganú lẹ̀ àdólọ́dọ̀ ọlọ́run má ọ̀dọ̀ àwọn ayé la ganu kalẹ̀ sí àdólọ́dọ̀ ọlọ́run má yọ padà wá ayé àwọn ni ẹ lọ lè tọ̀ wọ́n bá yẹ pé ayé àwọn ọba wa ṣe déédéé ń tọ́sẹ̀lẹ̀ yìí ọ̀dà padà. a máa bí ọ wípé dábàá wo lọ wá ń retí ṣé kí ni wọn lò ń retí ni àbí dá àrájìnà làhùn dá bàtàn ogun dákọ̀ọ́dún dábàá òun wọ́n sì láwọn èèyàn náà dábàá làwọn náà hayawanu natik àbí iná làwọn èèyàn nígbà tí wọ́n jẹ́ hayawanu natik táwọn náà ń jẹ́ dábàá táwọn sì ń lérí rẹ̀ gbogbo tí ń rìn lórí ilẹ̀ náà ń pè dábàá àwa sì ló lórí gbogbo dábàá ọ̀gá onú ọ̀gá dábàá ni wa dábàá kan lọ jáde sí wa tó ní tàǹsí ọ̀dà wọn. ìjọ táwọn kọ́ ni ẹ máa kírun ẹ kúkú kí ọ̀hán ẹni tí ó jẹ́ èèyàn sí náà èyí ò ní pé àgbọ̀dọ̀ ẹ má ṣe pè má bó o sì ṣe pé irọ́ lọ pa. ẹni ká má ṣe pè lé ntàfẹ́kẹ́ clarify fún wa ní ṣé kìí ṣe pé bàbá ṣé kìí ṣe pé ẹ̀ ń bí ìjà ẹni tó sọ pé àgánù yìí tàbí ẹ tó wá ní bọ́lọ̀ ń bá fẹ́ mú báyìí wá ṣé bọ́lọ̀ ń bá fẹ́ mú ìbára fáwọn àfa ọlọ́run ó gbé gbọ̀nà àbùkù wá fún wa. bí ọba mú báyìí wá fáwọn àfa agbé gbọ̀nà àbùkù ọ̀gbọ́ni tó ká lè mọ̀ hún ṣé ìbáwí kọ̀ọ̀hún kí odidi dábàá kọ́ wá jáde pé ẹ̀yìn ẹ̀ ṣe bẹ̀rù ọlọ́run ṣé kò bá wa wí
tukallimuhum annahum kanu bi ayatina La yuqinuna. njọ́ tá àfáà ti ń ṣe wáàsí fàáfáà mélòó la àfáà gbọ́ ẹjẹ́ ní tí èsà àfáà náà ṣe wáàsí fún wa kágbó wáàsí ló ṣe fún yín ẹ gbọ́ wáàsí. èyí ṣe pé ń dìfẹ́ǹdì pé n tó ṣe ń dáa. àwọn ò lè dìfẹ́ǹdì ẹ̀ torí pé njọ́ tí ó wọ njọ́ tí ọ̀rọ̀ kankan ṣẹlẹ̀ mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ayakumullah. njọ́ tó ọ̀rọ̀ kankan ṣẹlẹ̀ mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ pé n tó ṣe ọ̀dà gbogbo àfáà ló sì bú mi njọ́ náà kí mo ṣe ní n tó ṣe ọ̀dà níjọ́ náà òun kálukú ó rí fà padà síbẹ̀ ní sọ yín o ma ó ti báwọn èyí tó ṣe tọ́ da yìí ni mo tó sọ lórí ẹ̀kọ́ da yìí ẹ tó challenge èyí o náà masha Allah. ó ti báwọn náà lọ. akramakumullah.